Atiku lòun fẹ́ tú àṣírí àwọn ọmọ Tinubu. Nígbà tí ọ̀rọ̀ bá di tàwọn olóṣèlú báyìí, kò sí nǹkan tí èèyàn kò ní máa gbọ́ o. Atiku Abubakar, ẹni tó dàbí olórí àwọn alátakò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ó dàbí pé ọkùnrin náà lòun ní àwọn àṣírí kan lọ́wọ́, ó sì ń lérí báyìí pé òun fẹ́ tú àwọn àṣírí náà síta. Ǹjẹ́ àṣírí wo? Báwo ni yóò sì ṣe tú u síta? Ó ní òun fẹ́ kí àwọn alágbára ayé gbé ìgbìmọ̀ kan dìde tí kò ní jẹ́ tìjọba. Iṣẹ́ tí ìgbìmọ̀ náà yóò sì ṣe ni láti wádìí sàbúkẹ́ẹ̀tì ìwé ẹ̀rí gbogbo àwọn tó ń ṣèjọba yìí láti orí Tinubu fúnra ẹ̀. Èyí ni pé láti orí Tinubu títí dé orí àwọn mínísítà tí wọ́n jọ ń ṣiṣẹ́ lásìkò yìí. Atiku ní ìgbìmọ̀ náà gbọ́dọ̀ yẹ gbogbo àwọn ìwé ẹ̀rí wọn wò, kí wọ́n wádìí ilé ìwé tí wọ́n lọ, sàbúkẹ́ẹ̀tì tí wọ́n gbà níbẹ̀, iye ọdún tí wọ́n sì fi ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kí wọ́n sì mọ iye ọjọ́ orí wọn ní pàtó. Atiku ń sọ fáwọn tiẹ̀ pé bí irú ìgbìmọ̀ yìí bá bẹ̀rẹ̀ iṣẹ́, àwọn ẹ̀rí wà tí àwọn yóò kó jáde fún wọn, àṣírí táwọn pàápàá kò gbọ́ rí ni. Kí ló fa gbogbo eléyìí? Atiku ní àwọn tí wọ́n wà níjọba yìí bí ìgbà tí èèyàn kàn kó ìgbìmọ̀ àwọn yíwèé àwọn alújìbìtì ìmọ̀ tí wọ́n ń pe ara wọn lóhun tí wọn kò jẹ́ jọ ni. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ mínísítà Tinubu wọn kò kàwé wọn yanjú, bẹ́ẹ̀ lẹ́lòmíì kò sì lọ sílé ìwé tó sọ pé òun lọ. Ó ní wọ́n yí sàbúkẹ́ẹ̀tì ni. Bí èèyàn bá sì ti yẹ àwọn sàbúkẹ́ẹ̀tì náà wò díẹ̀ báyìí ni yóò ti rí i pé ayédèrú fẹ́ẹ̀kì ni gbogbo ẹ̀ láti òkè délẹ̀, àti pé àwọn tí irú èyí ṣẹlẹ̀ sí pọ̀ ju àwọn tára wọn mọ́ nínú ìjọba Tinubu lọ. Atiku ní eléyìí kò lè ṣe kó má rí bẹ́ẹ̀, nítorí àfi ẹni tí kò bá rántí náà ni kò ní mọ wàhálà tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ sàbúkẹ́ẹ̀tì Tinubu tó jẹ́ ọ̀gá gbogbo wọn ní yunifásitì Chicago àti ní àwọn iléèwé míì gbogbo tí ààrẹ wa lòun lọ. Atiku wá ní nítorí pé nǹkan rí bẹ́ẹ̀ fún Tinubu fúnra ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀pọ̀ àwọn tó kójọ láti máa bá a ṣiṣẹ́ ayédèrú sàbúkẹ́ ló wà lọ́wọ́ wọn. Nígbà tí ìgbìmọ̀ oníwádìí yìí bá sì bẹ̀rẹ̀ sí í jókòó, àwọn yóò tú gbogbo ẹ̀ jáde fẹ́ni tó bá fẹ́ rí i. Àwọn àgbàlagbà tí wọ́n pòwe pé ọmọ ọsàn ní kó pọ́npọ́ bá ìyá ẹ̀, wọn ò purọ́ o. Ṣé nígbà tí ọsàn bá so lórí igi tí àwọn èèyàn bá fẹ́ ká, pọ́npọ́ ni wọn yóò sọ lu igi ọsàn kí ọmọ ọsàn lè jábọ́. Bọ́rọ̀ sì ti rí gan nìyẹn. Aṣùsọ́nà ni yóò forí ìyá ẹ̀ gbọ́pọ̀. Mínísítà Tinubu kan ló kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yìí bá a láti ọwọ́ Atiku o. Orúkọ mínísítà náà ni Geoffrey Uche Nnaji, ọkùnrin mínísítà tó ṣẹ̀ṣẹ̀ kọ̀wé fipò sílẹ̀ nínú ìjọba Tinubu. Ìwé tó kọ fipò sílẹ̀ yẹn gan ló bí Atiku nínú. Ó ní Tinubu mọ̀ọ́mọ̀ sílẹ̀kùn ẹ̀yìn ìkùlé fún un, ìyẹn fún ọkùnrin mínísítà ọ̀hún kó lè sá lọ ni. Pé irú ẹni bẹ́ẹ̀ ojú ilé ló yẹ kó gbà jáde kí wọ́n fà á lé àwọn agbófinró lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Pé ohun tí ìbá ṣẹlẹ̀ tó bá jẹ́ Tinubu fúnra ẹ̀ ló dá ọkùnrin náà dúró nìyẹn. Àmọ́ nígbà tí kò ti dá a dúró tó jẹ́ kó lè sáyìn, bó tiẹ̀ jẹ́ pé ìwà ìbàjẹ́ burúkú ló hù, Atiku ní ohun tí ò da nínú ọ̀rọ̀ náà nìyẹn. Ǹjẹ́ kí ni Nnaji torí ẹ̀ kọ̀wé fipò sílẹ̀? Wọ́n ló yíwèé ni, àti pé ayédèrú sàbúkẹ́ẹ̀tì ló fi gbaṣẹ́ ìjọba tó sì ń ṣe mínísítà ní Nàìjíríà wa. Ọkùnrin Uche Nnaji yìí kọ̀wé fi ipò ẹ̀ sílẹ̀ lẹ́yìn tí wọ́n fẹ̀sùn kàn pé sàbúkẹ́ẹ̀tì tó wà lọ́wọ́ ẹ̀ ayédèrú ni. Òun náà kọ síwèé tí Báyọ̀ Ọ̀nànúgà, alukoro fún ààrẹ, ló kọ pé àwọn ọ̀tá òun kan ló ń dààmú òun tí wọ́n fẹ́ bà òun lórúkọ jẹ́ nítorí ọ̀rọ̀ òṣèlú, ohun tó jẹ́ kóun resign rèé. Nnaji yìí ló du ipò gómìnà ìpínlẹ̀ Enugu lórúkọ ẹgbẹ́ APC ní 2023. Olóṣèlú tó sì ti pẹ́ nídìí kinní náà ni. Ṣùgbọ́n kò wọlé o, nítorí Peter Mbah ọmọ ẹgbẹ́ PDP ló wọlé níbẹ̀. Níwọ̀n ìgbà tó sì jẹ́ bí ẹgbẹ́ òṣèlú gbogbo ti máa ń ṣe nìyí, ẹni tó bá du ipò gómìnà ní ìpínlẹ̀ kan tí kò bá wọlé, tó bá jẹ́ ẹgbẹ́ òṣèlú ẹ̀ ló gbàjọba àpapọ̀, ipò mínísítà ni wọ́n sábà máa ń fún irú wọn. Ohun tó sọ Nnaji di ẹni tó ń bá Tinubu ṣiṣẹ́ nìyí,
torí Tinubu fi orúkọ ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n mú fún ipò mínísítà láti Enugu. Ṣùgbọ́n ìgbà tí Tinubu fi orúkọ ọkùnrin náà ránṣẹ́ sí wọn nílé ìgbìmọ̀ aṣòfin tí àwọn aṣòfin sì fi orúkọ ẹ̀ ránṣẹ́ sí àwọn DSS, kìnní kan ṣẹlẹ̀. Ohun tó ṣẹlẹ̀ náà ni pé Nnaji kó sàbúkẹ́ẹ̀tì méjì kan sínú àwọn ìwé tó kó sílẹ̀ fáwọn aṣòfin, èyí tí àwọn aṣòfin fi ránṣẹ́ sí àwọn DSS. Ìyẹn náà ni sàbúkẹ́ẹ̀tì pé ilé ẹ̀kọ́ gíga yunifásitì Nàìjíríà ní Nsukka UNN lòun lọ, àti pé bí òun ti kàwé òun tán lòun lọ ṣe àgùnbánirọ̀ tí wọ́n ń pè ní NYSC corporation láàrin ọdún 1985 sí 1986. Ṣùgbọ́n nígbà tí àwọn agbófinró wọ̀nyí kọ̀wé sí wọn ní NYSC láti mọ̀ bóyá ọkùnrin náà ṣe àgùnbánirọ̀ lóòótọ́ tàbí kò ṣe é, tí wọ́n sì fi ẹ̀dà sàbúkẹ́ẹ̀tì tí wọ́n mú wá ránṣẹ́, ohun tí wọ́n rí níbẹ̀ ni pé ayédèrú pátágbà ni. Nnaji kò ní sàbúkẹ́ẹ̀tì àwọn NYSC tó mú wá yẹn àgbélẹ̀rọ ni. Nígbà tí wọ́n tún wádìí síwájú láti béèrè pé iléèwé ńkọ́ o, tí wọ́n sì kàn sí àwọn yunifásitì Nsukka, àwọn yẹn náà fèsì pé lóòótọ́ lọkùnrin náà wọ yunifásitì ọ̀hún o, àmọ́ kò jáde lọ́dọ̀ àwọn. Nídìí èyí àwọn ò fún ní sàbúkẹ́ẹ̀tì kankan o. Èyí ni pé gbunduku ni Nnaji wà, ó kàn ń gbá wọn kiri pé òun ní sàbúkẹ́ẹ̀tì ni. Àmọ́ ọkùnrin náà gbọ́n o, ó ti rò pé tọ̀dọ̀ àwọn aṣòfin kò lè ní wàhálà kankan ní o, pé ó sì yẹ kí òun gbé kinní kan kalẹ̀ tó lè ṣe ẹ̀rù bá àwọn aṣòfin nígbà tó jẹ́ ipò mínísítà ni wọ́n fẹ́ fi òun sí. Ohun tó kó bá a nìyẹn o. Ìdí ni pé nígbà tó fẹ́ du ipò gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ wọn yìí, ohun tó kọ sínú ìwé wọn ni pé ìwé 10 péré lòun kà, sàbúkẹ́ẹ̀tì ìwé 10 lòun ní. Ìyẹn ò sì ní wàhálà kankan nínú o, nítorí ó ní sàbúkẹ́ẹ̀tì ìwé 10 lóòótọ́. Ohun tó wá mú tí kò lè sọ pé ìwé 10 péré lòun kà fáwọn aṣòfin ni kò yé èèyàn, tó fi ní ará yunifásitì lòun. Ẹnikẹ́ni tó bá sì ti sọ pé òun jáde yunifásitì, dandan ni kó ní sàbúkẹ́ẹ̀tì àwọn àgùnbánirọ̀. Ibi tí Nnaji ti yí gbogbo àwọn ìwé ẹ̀ pátápátá nìyẹn. Èyí ni pé gbogbo sàbúkẹ́ẹ̀tì tí Nnaji fi ń ṣe mínísítà lábẹ́ Tinubu ayédèrú ni. Èyí tó sì dùn Atiku jù nínú ẹ̀ ni pé ó ní àwọn DSS mọ̀ pé ayédèrú sàbúkẹ́ẹ̀tì ni Nnaji gbé kiri. Atiku ní ohun tí òun wí gan nìyẹn o. Àwọn DSS tí wọ́n ríran rí i pé Nasiru El-Rufai tó kún ojú òṣùwọ̀n dáadáa jẹ́ ẹni tó lè dá wàhálà sílẹ̀. Àwọn ni wọn ò ríran rí ẹni tí kò kàwé tó lòun kàwé yẹn o. Ìyẹn ló mú un ṣe sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nínú ìjọba Tinubu yìí sẹ́ẹ̀, òun lè fògùn ẹ̀ gbárí pé àwọn tí wọ́n ní ayédèrú sàbúkẹ́ẹ̀tì ni wọ́n pọ̀ jù nínú wọn. Ohun tí a bá fọn fún fèrè náà ni fèrè ń fọ̀ jáde. Bí Atiku ti wí, bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ wọn ADC sọ. Pẹ̀lú ìbínú làwọn náà sì fi ń sọ̀rọ̀. Wọ́n ní ohun tí Tinubu ṣe fi hàn pé ó ń fọwọ́ pa àwọn aṣèbàjẹ́ lórí, nítorí pé òun náà mọ̀ pé kì í dá wọn lòun kó sínú ìjọba òun. ADC ní lára ohun tó ti ba ìlú yìí jẹ́ sẹ́yìn náà ní káwọn èèyàn máa pe ara wọn ní ohun tí wọn ò jẹ́, pé kò sí ẹni tó ń ṣe bẹ́ẹ̀ ju àwọn ní jìbìtì lọ, àti pé níwọ̀n ìgbà tí Tinubu ti wá rí gbogbo eléyìí tí ọ̀rọ̀ náà kò sì pamọ́ mọ́, tí wọ́n ti rí i pé ayédèrú ni sàbúkẹ́ẹ̀tì ẹ̀, tí àwọn oníròyìn orí ayélujára People's Gazette gbé e jáde pé àwọn DSS mọ̀ nípa kinní yìí, tí àwọn aṣòfin mọ̀, tí wọ́n pa gbogbo ẹ̀ mọ́ra títí tí ọ̀rọ̀ fi di ti ilé ẹjọ́ lẹ́nugun. Ṣé bí kò sí ohun kankan tó tún bò mọ́ níbẹ̀? Níṣe ló yẹ kí Tinubu dá ọkùnrin náà dúró lẹ́ẹ̀kan náà, kó sì ní kí àwọn agbófinró he lẹ́sẹ̀kẹsẹ̀, kó lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo èèyàn tí wọ́n bá tún fẹ́ ṣe irú ẹ̀. Nítorí ìwà tó hù yìí yóò túbọ̀ máa ba yí àwọn ọ̀dọ́ ọmọ Nàìjíríà jẹ́ sí ni. Ẹgbẹ́ ADC ní nígbà tí àwọn ọ̀dọ́ bá ń rí irú Nnaji yìí, wọn yóò máa rò pé kò sí ohun tó pé ní Nàìjíríà ju ìwà ìbàjẹ́ lọ ni. Wọ́n ní àwọn ọmọ náà yóò máa rò pé kò sí àǹfààní kankan nínú ìwé kíkà nígbà tí yíwèé ti ń di mínísítà lábẹ́ Tinubu. Àwọn náà ní kò sí kinní kan tí yóò yanjú ọ̀rọ̀ yìí ju kí Tinubu tètè gbé ìgbìmọ̀ dìde, kí wọ́n yẹ ọ̀rọ̀ sàbúkẹ́ẹ̀tì àwọn tí wọ́n ń bá a ṣiṣẹ́ wò, kí wọ́n sì mọ àwọn tí wọ́n ń ru ayédèrú sàbúkẹ́ẹ̀tì kiri nínú wọn. Ó jọ pé irú ìgbìmọ̀ tí Atiku ń retí ní tiẹ̀ nìyí.
ìgbìmọ̀ tó ti ní òun yóò tú àwọn àṣírí kan níwájú wọn tí wọn yóò fi lè mọ̀ pé àwọn ọmọ ẹ̀yìn Tinubu tí wọ́n ń bá a ṣiṣẹ́ yìí ọ̀daràn yíwèé àti oníjìbìtì ló pọ̀ jùlọ nínú wọn. bẹ́ẹ̀ lòun ń tẹnumọ́ pé nígbàkigbà tí irú ìgbìmọ̀ yìí yóò bá bẹ̀rẹ̀ iṣẹ́ o, ìyẹn àwọn tí wọn yóò yẹ sàbúkẹ́ẹ̀tì wò orí Tinubu gan ni wọ́n gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ o. ó wá kó ṣìgìdì tí yóò lọ sọ́run lọ́rẹ̀ẹ́ sọ pé aláàárẹ̀ kò ní wá sóhun mọ́. báwo ni epo orí irú ṣìgìdì bẹ́ẹ̀ kò ṣe ní gbẹ? bóyá wọn yóò gbé ìgbìmọ̀ dìde níbi tí Àtíkù yóò ti tú àṣírí ọwọ́ ẹ̀, kò sẹ́nìkan tó mọ̀ nípa ìyẹn o. Ọláìwọlá Alága ló yẹ ọ̀rọ̀ mínísítà tó kọ̀wé fipò ẹ̀ sílẹ̀ yìí àti ìbínú Àtíkù pẹ̀lú ADC fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí.